Jaye. Shut up! Always fighting, always fighting. One day I will kill the two of them. Ojo passport, you know. What nonsense is that? Báwo ló ṣe máa expect ní pé kí obìnrin àjòjì kó bá mi gbé oyún ọmọ? No, really. So come over, kó bẹ̀rẹ̀ sí wúwo àjòjì. Ìwọ ẹni ẹlẹ́ni sí mi, kó gbá mi létí, right? Madam, ẹ kò jẹ̀bi rárá. Àwọn ẹbí ẹ kọ ẹ. Owó òṣì tó ní lọ́wọ́ tó gbójúlé yìí, owó yẹn dá ojú tì ẹ́. My God! Èló gan ni kidney tó torí ẹ fẹ́ yọlé ayé lẹ́mìí mi? Èló ló ń ta kidney? No. Maybe you should name the price. Name it. Let me pay you back. Torí abẹ́rẹ́ tí mo gbà àdúgbò àti wọn abẹ́rẹ́ wèrè ni tọ́gà bá sọ̀rọ̀ sí yàn báyìí bí ìgbà tó lọ́wọ́ ṣẹ̀dẹ̀ yẹn ni àdàbí kí n pa wọ́n ṣùgbọ́n ọ̀gá ni. Àwọn ọmọgìrì wọn fi hypertension ṣeré o bó ṣe ń pariwo yẹn jẹ̀rú ó náà ṣe wẹ́. You want to silence me with money? Èmi? Ó fẹ́ fi owó dí mi lẹ́nu. Èmi tí ń gẹ̀ẹ́sì lọ káyọ̀ wọlé. Wọ́n fẹ́ promise ẹni nǹkan ẹyọ kan. Torí marriage yìí, èmi àti ẹ, a máa jọ kú síbẹ̀ ni. Ìwọ òpònú àgbàyà, self-centered human. Kò dáa, ó dídí bisikíìtì méjì làwọn ọmọ fi panu, wọ́n fi panu lásán kò dáa, ó dídí méjì, wàá já ẹyọ kan, wàá mú kọ̀ọ̀kan lé wọn lọ́wọ́, èyí tó kù wàá dẹ̀ fi sẹ́wọ́tì wàá lẹ̀ pa nítorí tó bá lọ sí school. Week 1, week 2, week 3, week 4. Ṣé bí ọkọ ṣe ń ṣe àbí bí bàbá ṣe ń ṣe nínú ilé lélẹ̀? We have to economize a lot of things. Ká lè lájẹṣẹ́kù ní gbogbo nǹkan tí mo ń tọ́ láti ṣe yìí. Ní gbogbo ọ̀nà ẹ máa ṣe o bàbá. Wọ́n ní sọ́dọ̀ ọ̀rẹ́ mi báyìí. Pàá! Mo bá báàgì lórí tébù wọn. Tànà kò rán. Brian wọ̀ ọ̀rẹ́ mi rè o. Tí mo rí yáì sórí Victoria's Secret. Bí ìgbà ta ló ṣe é báyìí? Ṣóògùn ìdílé ni àbógun àfọwọ́fà. Kí ló dé tẹ̀ tán gbogbo náà lé sílẹ̀? Gbogbo POP light ló wà hàn, chandelier ló wà hàn, television tún wà hàn. Ó gba àti pé bande la wà ní. Ṣọ̀bọ̀yá, wọ́n lọ́dọ̀ jẹun ṣẹgbẹ́. Ìyàwó ní 2,500 kó lọ ṣe shopping fóònù àti àwọn ọmọ méjì. Rice 800 naira lówó yìí náà. Ẹran 400 mẹ́rin, rice 800 naira, 1,200 níjókòó ẹ̀kan. Ṣé kò pọ̀ jù? So òun yóò wá kọ́ṣẹ́ lẹ́yìn mi. Ìwọ náà gbogbo nǹkan tó gbé tó fún wa ń kọ́ṣẹ́ télọ̀. Ọmọ tó máa ṣe ló bá mú tọ́kì mẹ́rin kó bá mi spice ẹ̀pọ̀ látà kó gbé wá. Ṣé àwọn náà ní jẹ ni? No, obìnrin ò ní ìlú tọ́kì. Gbogbo yẹn lẹ̀ jọ kílé tó fi nà tó fẹ́ gbọ́n ẹ̀ ọ̀rọ̀ ọlọ́kọ láyọ̀ wà gbàgbé. So ìwọ lówó ní ilé ìwé. Mi lówó kọ́ mo ní owó lówó ni. Sista ẹ ká san bóun ní ṣáájú wa tó èló wá ní àwọn ilé kan yìí. 5. Ẹ jẹ́ kí n kó ilé mẹ́ta yẹn máa fún yín ní 650 naira. Dájú ọ̀tá jẹ́ ní nísà. Èmi máa ń jayé o ọmọ tó bá yíṣẹ́ dédé ni. Bàbá mi ẹ kú jíjẹ ẹ kú mímu o. Wo ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ kí ni èjì tọmọ yẹn ní tó ti sanra tó tó lé. But it's just baby fat now, Boyega. That's like baby fat. Too much of food ni. But mom, why is daddy like this? Èmi náà mọ̀, ogun ìdílé wọn ni. Ẹni túlé àgbọn yóò rí ìjà àgbọn. Ẹni tọ́ka ní ìrùmọ́ rẹ̀ yóò rí ìjà ejò. Ẹni bá sọ̀kò sókè yóò.
Yes, sir. Thank you, sir. Oh, you know law? Yes, sir. What do you mean masters? Masters in Kokoni Munisa. As a matter of fact, Bashi saw all right. I'm to put in for PhD. Wow. Yes, sir. Great Ife. Great, sir. In fact, surely anybody to that guy share, Oma consider I want to be very lucky. Wow. Because Oma had values. Simi. Thank you so much, sir. I'm honored. Thank you, sir. Ṣùgbọ́n I will need to be Simi. But, sir, ẹ̀yin lè sọ wípé qualification mi dá láìpẹ́ yìí. Yes, I said it because qualification ain't gone. But oti overqualified for position that put out. Yes. Sir. Ẹ ṣàánú mi. Ṣé rí ṣe tá sọ̀rọ̀ nípa èyí? Mo need ẹ gan ni help me ẹ jọ̀ọ́. Sori policy ilé iṣẹ́ wa tá wà níbí báyìí kò fààyè gba ẹni tó bá ti wà overqualified for the position that put out. So má worry. Sori tí opportunity mi bá ti yọ. Number ti wà níbí báyìí. Màá pè é fúnra mi ò tẹ́ ní láti submit the application. I will let you know. Ṣé ti gbọ́? Bí àwọn nǹkan ta lè ṣe sí bóyá kẹjọ pé mo ti lọ sí school bóyá ká lu Have a nice day. Ẹsà bóyá ká tẹ̀ jọ pé mo ti lọ sí university bóyá ká kọ́ sọ pé secondary school nìkan ni mo ní pé mi lọ anywhere mi ní masters ẹsà. Ẹsà. Alákòóbá. Èmi gan tí mo interview HND ló wà lọ́wọ́ mi. Ó kó BSc, masters. Ó tún ti ń ṣe PhD. Kó wá gbaṣẹ́ lọ́wọ́ mi. Wàá ríṣẹ́ o. Yeah, actually, èmi ò ní problem pẹ̀lú mode of payment at all. Àwọn ló mọ̀ yẹn o. By the way, ó ní client mi kan tó ní Ethereum, ṣó wà nílẹ̀? It will be needing like 2 million what? Actually, ó fẹ́ lò fún international transaction ni. Tó bá ready báwo? The guy is ready now. In fact, tí bá sọ pé ó ti wà lẹ́yìn so máa send owó sí mi immediately. Exactly. Kò sí wàhálà, máa pè é sìn, tí bá ti end call ẹ̀ sì máa pè é. Bad guy. Kí ló ṣẹlẹ̀? Dáhùn pé mo ti sọ wallet mi. Ẹ sọ wallet nù. Ṣé ìtẹ̀ ní wallet rárá in the first place tẹ́lẹ̀ sọ wallet nù? Wá lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí now. Why are you talking this way? Ẹ ṣé mi ní lówó lọ́wọ́ ni màá sọ pé mo fẹ́ wá jẹun bí báyìí. Àmọ́rú yín dáadáa, ẹ̀yin lówó lọ́wọ́ lẹ wá jẹun bí báyìí. Àmọ́rú yín dáadáa, ẹ ṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀. Ẹ máa sanwó mi fún mi bí báyìí lẹ́nu. Calm down now. Mi ò calm down kankan máa ṣe wèrè fún yín. Ẹ máa sanwó mi fún mi lẹ́nu. Hello. Gbogbo argument wa àti máa yẹn. Ó yẹ kó yin sọ̀tẹ̀ báyìí ó ti sọ̀rọ̀ jù. Kì í ṣe pé. Well, hold on. Jẹ́ kó máa lọ. Lè sórí bill mi. Èèyàn gidi ni yín jàre. Ẹ ṣé. Uncle, ó láwọn lè jẹ mí bá ṣe wèrè fún yín lẹ́nu. Uncle, ẹ ṣé gan ni sir. Thank you so much, sir. No, kò tọ́ fẹ́ no, it's nothing. Ṣé gan ni sir. Ṣé bá ṣe pé orí wallet mi tí mi ò rí. Ẹ má worry jàre. It could be anybody. Gbogbo explanation yín náà ni mo gbọ́. Èèyàn ní láti kàn máa wà, extra careful. You understand? But it's okay. Ṣé gan ni sir. You're welcome. You're welcome.
Yarata. Yeah, Ah, no, come on, that was nothing actually. And please, stop the sir. Lekon Adewale. Sade is my name. It's okay. But how long is it later? I'm not getting bothered. Ah. Me ro pe mo ever mention ko bother me. And bó ṣe wà yẹn, I am very sure pé kò so mọ́tò lọ́wọ́ ẹ̀ ẹsẹ̀ ló fi ń lọ bí tí ò ń lọ. Because ó ti sọ wọ́n lẹ́sẹ̀ nù. Am I wrong? You're right. Ẹ kí ló máa ń rí díẹ̀ tó fà mí? My friend, hop in and let's go. Okay. Yeah. Bother me. Mo ti check jam results mi, mo dey pass. O ṣe kíni? Mo pass. Kí wá ní score? Yes. What? 320. 320. Ah! Wow, that's impressive. Yes. Wow. I'm so proud of you, you know. I'm so super highly proud of you. Listen, you should be happy. I am happy. Because what's going on? Kàn dùn mí pé kò sí nǹkan tí mo fẹ́ fi result yìí ṣe. What do you mean? I mean, look at us. We can barely survive. But ẹ má worry, mo understand. Ẹ má tún jẹ́ kí n add kun stress in. Simi, you don't worry yourself about that, okay? That should be my own worry. You really keep my stress around me, lórí bá ṣe máa sanwó. Bọ̀dá mi, ṣé tó bá ti ẹ̀ ń tàn mí, ṣó yẹ kí mi náà tún wá máa tanra mi ni? Mo mọ̀ pé àti sanwó ilé lọ́lọ́ tiẹ̀ ti wà lórin báyìí. So ẹ má worry, I understand. Ẹ jẹ́ kí n kàn prepare mind mi wípé màá tún kọ́ next year. No. That's not gonna happen. You will go to school, okay? Nǹkan tó bá gbà, òun la máa fi fún. Máa make sure pé mo sa gbogbo ipá mi wípé o wọ school, o wọ university. Because that's what our parents would want if they were alive, okay? Are you sure? Yes, I am sure. Okay. You're welcome, okay? Ẹ jẹ́ kí mi wá lọ ra omi tútù wá. Okay. Àti gàrí ká fi celebrate. Okay. Màá tún ra ẹja díẹ̀ náà. Actually, kò sówó ẹja. O kò lè gba àwọn ẹ̀pà lọ́dọ̀ àti ṣàkíntà. Wọ́n á mọ bí ṣe máa mú sí wọn lórí. Ẹ ṣe. Lùkù rẹ̀ jẹ́ lọ́ra omi yẹn wá. All right. Ẹ fi wé. Igi wé. Wọ́n lọ. Báwo mo ṣe fẹ́ ṣe báyìí? Èyí iṣẹ́ kò sí. Mo promise ẹ pé nǹkan kí nǹkan tó bá gbà wọn ni máa fi fún. Bí mo ti fẹ́ rí owó báyìí, Ọlọ́run ṣàánú mi o. Babe. Yeah? Mr. Ayemi sọ pé kò send CV òun. Oh, okay. That's nice. Mo máa ní láti update CV ẹ. Tó bá ti update, send ẹ sí mi. Mi máa forward ẹ sí wọn. Okay. Yes. I love.
Àwòdì ń pògèrè bí pẹ́yẹlé ò gbọ́. Ẹyẹlé kúkú gbọ́. Ó kọ̀ fi gbígbọ́ ṣaláìgbọ́ ni. Kí ló ń sọ? Kí ló kàn àwòdì ṣe kinní kan? Kí ló ṣẹlẹ̀? Mi ò lè ka iye ìgbà tí nọ́mbà tó ń pè ẹ̀yìn tó ti máa ń pè ẹ̀ tó máa head call ẹ̀. Mi ò rí nọ́mbà tó ń pè ẹ̀ but I'm very sure tí mo bá súnmọ́ á jẹ́ pé nọ́mbà tó ti máa ń pè náà ló ṣì ń pè ẹ̀. But I don't know anytime tó bá ti wà pẹ̀lú mi tí nọ́mbà yẹn bá ti pè ẹ́ wà á dẹ̀ máa call tẹ̀ wà á máa call tẹ̀. Please tell me, is there someone else? No, now, babe. Someone else, báwo? Kí ló ń sọ yìí? Babe, see, there is no one else anywhere. I have chosen you in the journey of life as my partner. There's no going back. Are you sure? Yeah. Okay. Pick your phone. My phone, yeah. Go on there. Go on there. Yeah, take it. Yeah? Can you take your phone? Okay. Okay. Yeah. Yeah. Phone, right? Dial the number and put it on speaker. No, me die number kokon. See, only be call me, but this particular one, I can't do it. Thanks for proving me right. Babe, now. Babe. Hey, what's the way my binu mo now? Kí ló ṣẹlẹ̀? Sorry, ibi tí aṣọ gan ládé. O sá ti rí ibi tí mo mú ọgbà. Bẹ́ẹ̀ sà. O ti wo wájú, o ti wo ẹ̀yìn. Bẹ́ẹ̀ sà. Wàá gbá ilẹ̀ ibẹ̀ tí a mọ́ fẹ́fẹ́. Àtiwájú ilé àtẹ̀yìn ilé. Wàá tún gbá inú ilé wọn gan pàápàá. Sọ wá rí gọ́tà tó ń wo yìí. Ara sẹ́rẹ̀ ni. Màá gbá títà náà. Wàá gbá gọ́tà yẹn wàá dẹ̀ tó ń fọ́. So ti gbọ́. Yes sir. Sọ̀rọ̀ ẹni tó ń ṣiṣẹ́ ń bí tẹ́lẹ̀. Ìmẹ́lẹ́ àti àìfojú tó iṣẹ́ ló fà á tí wọ́n fi dá dúró. Mo sì mọ̀ pé tirẹ̀ ò ní rí bẹ́ẹ̀. Gbogbo ẹni máa ṣe dáadáa sá. Pátápátá gbogbo ẹni kí n gbá kí n fọlẹ̀ kí n gọ́tà kí n kó gbogbo àwọn ìdọ̀tí tó wà gbogbo ìpàrọ̀tà ni màá ṣe sá. Ìwọ sáà má ti fi ìmẹ́lẹ́kùn. Mọ̀ wàá joyè arísẹ́máṣe o. Ẹ má wọrí sá, ẹ má wọrí sá, ẹ fọkàn balẹ̀. Ó dáa. Ìgbà wo ni màá wá bẹ̀rẹ̀? Arísẹ́máṣe. Àgbà ọ̀lẹ ní ká pé tó bá ti yọ ọ̀rẹ́ tèmi ó ti yégùn. Tó bá ní ó fẹ́ bẹ̀rẹ̀ léni ó ti yá. Bá bẹ̀rẹ̀ léni sá but mi kó. Nǹkan tó fẹ́ máa fi ṣiṣẹ́ ó wà lẹ́yìn ilé. Tẹ̀lé mi. Okay sá. Tàbá tiẹ̀ rí àwọn tó fẹ́ fọṣọ gan. Má jẹ́ kí nǹkan oníkan kó wọ ẹ lójú tó bá ń gbánú lé wọn. Rárá sá. Ara nǹkan tí wọ́n máa fi ń bínú nìyẹn o. Okay sá.
Daddy, ẹ wá bí. Ẹ sún mọ́ mi. Ṣé o sì? Ẹ rà. Ẹ jọ̀ọ́, ẹ má bínú. Ṣé tí ayé yín bá tiẹ̀ bàjẹ́, ṣé dandan ni kẹ́ fi kó bàtà wa tó kù? Àti Ṣákì, mi ò ṣẹ̀yìn tì tẹ́lẹ̀ náà, àbí èwo ni irú ọ̀rọ̀ báyìí sí mi? Ẹ̀yin lẹ rò pé ẹ̀ṣẹ̀ mi. Ẹ mọ àti ọjọ́ tí mo ti ń sìn yín ní owó ná. Tẹ́ ẹ̀ yé mi báyìí, tẹ́ ń sá kiri, tẹ́ bá rí pé mo wà ń ta, ẹ máa dodge, ẹ máa sá. Okay, àwọn NEPA ti wálé ni, wọ́n dẹ̀ ti jáná. In fact, wọ́n tún ká wáyà náà wa lọ. So, kò sí iná báyìí? Rárá, iná wà. Ẹ wọlé. Àǹtí Ṣákì ẹ̀ ṣe máa ń ṣe báyìí náà. Bá tiẹ̀ ṣe kó owó tó wà lọ́wọ́ yín kẹ́ tiẹ̀ ṣe kó fún wọn náà kó fa má jáná. Ṣé ń gbọ́rọ̀ òṣì lẹ́nu dìndìnrín? Ẹ rò pé mi gọ̀ọ̀bì tí kí n kówó tó wà lọ́wọ́ mi kí n fi sanwó kẹ́yìn máa lo náà fẹ́. Wisdom don't leave you. Ayé yín ti bàjẹ́. Àǹtí Ṣákì. Kí ni? Àǹtí Ṣákì, mi ì fọwọ́ ọwọ́ ọdún eléyìí mi fi mú yín náà. Ẹ wo bí. Owó tó ẹ̀ sọ yìí mi tí ì ní ni. Tí bá dẹ̀ ti ní, ó yẹ kẹ́ mọ̀ pé máa fún yín lówó náà, máa fún yín. Ẹ̀yin ò lówó, ẹ dẹ̀ ń dán. Ẹ ti jẹ gbèsè o. Gbèsè ti wọlé tọ̀ yín báyìí. Ṣé rí ẹ̀yin lẹ máa lọ sí ibẹ̀ yẹn, ẹ máa lọ gba wáyà wá wá. In fact, ẹ máa tún san reconnection fee fún wọn. Kí ló wá yín lẹ́nu? Ẹ tí mọ̀ nǹkan tẹ́ kò. Ẹ jẹ́ káwọn tó kù kán ti sanwó kán dé. Ẹ máa rí nǹkan tó máa ṣe fún yín, gba yín lẹ́ṣẹ̀ máa mọ nǹkan tẹ́ kẹsẹ̀ bọ̀. Dáadáa. Kí ni? Ṣé ẹ̀ẹ̀kan tẹ́ lè ta gbogbo àwọn aṣọ yín yẹn kẹ́ta kẹ́ fi san àwọn gbèsè tẹ́ ti jẹ? Tí bá fojúlẹ̀ fún yẹn máa ti wá máa gbàwìn magí gbàwìn àlùbọ́sà. Bébì, ayé yín ti bàjẹ́. Pé ń ṣe ọkùnrin ọmọkùnrin ẹ̀wọ̀n yín ṣe bí àrèjì. Ẹ má rò pé màá ṣubú kó para ẹ. Ẹ má rò pé màá fojú ọjà mi màá fi san gbèsè fún yín. Kò possible. Èmi ìkà. Dáadáa tẹ́ ń ṣe. Mo ń bọ̀ ọba yín. Ẹ bá rò pé ní sanwó yẹn ẹ ti ṣí. Ló ṣí oníranù. Fádẹ̀ ni kó wá nu yàrá orí bú ni wèrè á máa ṣe. Well, this looks good. But ẹni tó ní masters là ń wá fún role yìí. Yeah, actually, Anu mentioned it, sir. Well, so far tó jẹ́ pé Anu ló refer ẹ̀. Àbúrò mi dáadáa ni. I couldn't just resist you. Sir. Thank you very much. I'm grateful. Beyond being favored, you need to perform like someone that has masters. So I mean, you disappoint here at all. Because to bad disappoint, when they want to fire you, I will not be able to defend. No, sir, that will never happen. I promise you, sir. Good. It won't happen at all. Alright. Congratulations. Thank you very much, sir. That means you need to start on Monday. I should go, sir. Thank you very much, sir. I'm so grateful, sir. Well done. No! No! You want to talk about somebody before now? Talk about somebody alright. Babe, she's rude now. I don't think you're understanding. No, Leko, I can't. I had to go out of my way to get you this opportunity, and you can just throw it away. I won't do that. Why would I do such a thing? Oh, really? Yeah. But that's about what she is. Don't change something. Babe, calm down. This guy is in the best capacity to handle this job. Only master's degree, and if we do this for him, it will change his life. Oh, I see. Leko, shame you loving me okay? Timo go all out of my way to get you a job. Oh, it's fine. I can see. Oh, I appreciate effort me at all. No, babe, now, not so rebellion now. This guy is an orphan. Ola Buro Birin told you, very small girl. My boy is a master degree holder. But look, boy, we took car. My boy man she menial jobs. Go to like go for gutter, you know, go buy one for sure. Ridiculous job that even me I can't do. Babe, Joe. My boy need the share. And if you do this one for him, it might change life, at least. My love. See, I appreciate it.
Yeah, I do. Koti, we need support for this guy. We need to fix this guy up. Sure, me. And the truth of it is that better opportunity she might want for me than I can pick up. But for this particular one, Joe, please, babe, let me share it. He would be really happy. Please. We shall hope we trust the boy. Yes, no. Could they never reputation in jail? No. He's a responsible young man. Could never reputation in jail. Is that a yes? Do I have a choice? Thank you, baby. Ooh, love you. Orúrẹ́pọ̀ bàbá, orúrẹ́pọ̀ ọmọ, orúrẹ́ lórí mi, ẹgbẹ́ fi ọmọ, ó èmi. Ẹ̀rọ mà, yes ma. Èmi èèyàn ò bàbá, èmi ò bá lè dúpẹ́, á jẹ́ pé mi ò mọ̀re, èmi ò bá lè dúpẹ́. Àjọ pé mi ò múre. Bọ́dá mi, ẹ kú Ẹ̀pẹ̀ iṣẹ́. ọgbẹ́ mi ti. Simi, kí ló ń ṣe ń bì báyìí? Ẹ náà lejò ń ta ni. Mo lálejò. Ta ló ń béèrè mi? Bọ́dá Lékan. Lékan ò sọ fún mi pé òun bọ̀. Àbí? Bọ́dá mi, ṣé tún fọ pátá ni? Wo máa wo ń tiẹ̀, ṣé wo mọ̀ pé ẹnu kìnìún lówó wà ní? Owó ló ṣe kókó. Àbí gbogbo tá à ń ṣe náà tọrọ kọ́bọ̀ tá à ń rí náà ẹ̀kọ́ la fi ń jẹun. Bọ́dá mi, this is not right. Báwo ni obìnrin ṣe máa kó pátá fọkùnrin láti fọ? Òyìnbó ni kò máa sọ ṣòtúbọ̀ bóyá òyìnbó ẹ̀ ó lè ra ráìsì lọ́jà. Wọ́n ló mọ̀. Ṣáà jẹ́ kémi lọ yọjú sí Lékan tó ló ń béèrè mi. Mi máa bá yín fọ ẹ̀bọ̀ èmi ò lè bá yín fọ pátá o. Wọ́n ló mọ̀. Tó bá ṣáà lè ṣe bẹ́ẹ̀ kó ṣe mú bọ̀. Ṣòtúbọ̀. Náà ló gọ bí nǹkan tó ti starch yìí. Ṣé o wá mú mi ṣeré ni? Irú béèrè wo nìyẹn? So o fi pé máa drive gbogbo long distance ẹ wá síbí láti wá mú ẹ ṣeré? Come on. So o serious? Of course I am. Lékan. Of course. Thanks, bro. Olúwo ṣe gan ni ọ̀rẹ́ o. I'm so happy. Ìwọ lọ. It's small, bro. It's not gonna come. Thank you so much. Thank you so much. No. See. Wow, See. wow. First things first. Sorry, I'm so sorry. Emma Binu. No, it's fine. Sorry, Emma Binu. It's fine. I'm so sorry. I'm so sorry. I know it's fine. Yeah. Tó bá jẹ́ pé mo ti wo ibi tí mo lọ ni mí náà ti rí yín. So, I'm fine. No, èmi ló yẹ kí n máa sọ yẹn. I'm so sorry. And thank you for being so calm. Torí tó bá jáwọn ẹlòmíì, wọ́n á ti faraya, wọ́n á ti máa bínú, wọ́n á ti máa kí fún mi. Bọ̀ kò lè tó yẹn náà. Ayé yìí kéré. Okay, my name is DJ. I know. Nice to meet you accidentally. It's funny, right? Yeah. Okay. So, check me motor. Yeah, ibẹ̀ ni mo park sí. Oh, okay. Agent help you know, so you're not doing. No, I'm fine. No, it's fine. please, I insist. Okay? No. Please. Okay. All right. I'm so sorry. Oh, sorry. No, it's fine.
ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ iyì ọmọlúàbí ni o. Kí ló tún dúró ṣe? Kí ni mò ń dúró ṣe bí ti báwo? Mo ti gbàgbé àbí tó rárá ti tó ẹ. Mo ti gbàgbé àdéhùn tí wọ́n bá gbàgbé. Èmi ò gbàgbé o. Sir. 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 Yes. Mo wọlé nsìn. Mo rí pé ẹ̀ ń bára yín sọ̀rọ̀ kò dẹ̀ sẹ́nibọ̀dì tó wà níbí. Èmi bára mi sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni sir. No. I was just meditating. I was trying to meditate on some things. Yes, kí ló fẹ́ gangan náà? Sir, letter our ministry ni mo mú wá sir, mo ní kí n wá fún yín. Okay, drop it. All right, sir. Oh, serious o. But èmi àti ẹ ṣì sọ̀rọ̀ láàárọ̀ yìí náà. Ó sọ fún mi pé ń bọ̀ nílé. Mo ní kí n surprise yín. You did surprise me. Yeah, you did. And you were scared. And that's what almost scared me to death. Kí la tún gbọ́ this time around o ní kó wálé kó tún wá bá mi parí gbogbo oúnjẹ mi àbí. Kí n parí oúnjẹ yín. Bí Akíndé gbọ́ná school mi lọ padà. Kí ni? Ṣé mi ló wá ń dẹ́rù bà? Èmi ló ń dẹ́rù bà. Mo mọ nǹkan tó ń ṣe. You know that I'm always happy, when you're around. Gbogbo àwọn ọ̀rẹ́ mi ti lọlé fún weekend. Mo rìn pé eléyìí tí màá kọ́ fi jókòó sí school. Tí mi ò ní rí anybody bá sọ̀rọ̀ kí kúkú wá bá ẹ̀gbọ́n mi ṣeré nílé. Ìyẹn náà dábẹ́. Ọlọ́run ló ní kí gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ kan lọ sílé. Ọlọ́run ló tì wọ́n lọlé kí wọ́n náà lè wálé. Mo rí pé ẹ ní ọbẹ̀ àti stew sínú fridge. So mo rìn pé ṣé kí n bá yín prepare sẹ́mo. No. Rice. I prefer rice. They are dear, sha. Rice. Ìyẹn náà dá. Ẹ fún mi ní few minutes. All right. I'll be right back. Yeah. Mo ní gist tó pọ̀ fún yín o. Èmi gan ti ń dúró torí mo mọ̀ pé ó máa ti ní gist fún mi bó ṣe wà yẹn. Ṣá máa wá sọ fún mi wípé ó ti ní boyfriend. Ìyẹn ni kókó. Mo ní pé kò yé pè mọ̀ sẹ́ kí ló dé? Má pè mí, má pè rárá. Òun change nọ́mbà kiri, tó bá fi nọ́mbà kan pè lé ní, máa block ẹ. Tí bá block mi lọ́la, wà tún fi mí pè kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé? Má gbọ́ nǹkan tó ń sọ. Mo ní mi ò ní kankan tí mo fẹ́ bá yín ṣe mọ́. I'm done with you. Ẹ má máa pè mí, kí anybody má pè mí mọ́. Mi ò fẹ́ ní kankan ṣe pẹ̀lú ẹni. I'm done with you guys. Ẹ má pè mí. Ẹ jọ̀ọ́ ẹ má pè mí. Ó dáa jẹ́ kí n bẹ̀ wò sí yẹn. Má pè mí. Má kàn pè rárá. Delete number mi sì máa delete number yìí. Jọ̀ọ́ nítorí Ọlọ́run jọ̀ọ́. Ó dà yẹn pé o lágídí. By the time tí bá block gbogbo numbers yín lọ́dọ̀ NCC, orí yẹn á pé wá. Ó ti yé ẹ. Mo ní kí anybody má tún pè mí. Kí ló tún sọ? Nobody should call me. Kí anybody má pè mí mọ́. Okay, now listen very carefully. The next time tó bá tún pè nọ́mbà mi, má worry. Nǹkan tí bá fẹ́ ṣe kí n ṣe, kò sí wàhálà náà, wàá pè náà. Pè náà. Good day. Nonsense. Ṣé dandan ni? Mo ní mi ṣe mọ́. Ẹ fi mí lẹ̀. Mo mọ̀ nǹkan tí màá ṣe. I know what to do. Ṣé o ti kọ gbogbo needs àti details? O ti gba details ẹ náà. Okay, o lè máa lọ. Don't worry. Banker will do something about that. Àmín. Call the next person. Ẹ rọra máa.
ni mí o. Àti ní àwọn mi ní sùkúrú ojú mi tì mí ládùúgbò gbogbo àwọn kìtẹ́ máa ń lè ṣe mọ́. Ẹ wo ó ti tó. Gbogbo ẹ̀ náà lọ́lọ́run máa gbọ́. Lákọ̀ọ́kọ́ náà àwọn ọmọ mélòó ni àwọn ọmọ yín yẹn? Ìyá mẹ́ta mà ní o, mẹ́ta péré ni mo bí. Àwọn mẹ́ta ni. Mẹ́ta péré. Wọ́n lọ́mọ mẹ́ta ni. Ẹ mọ kó tó máa ṣẹlẹ̀. Ṣé rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta la máa sanwó iléèwé wọn láti ibi tán kàdé báyìí títí dé tó máa fi jáde yunifásitì. A máa sanwó ẹ̀. Ẹ á sọ rẹ̀. Gbogbo tẹ́yìn náà ẹ̀ máa jẹ, a máa ṣètò ẹ̀. Ẹ ṣe wo dúpẹ́ sí ìbò. Àdáwọ̀ àti àdúrà ní ẹ̀ṣẹ̀ iṣẹ́ nínú gbogbo àníyàn. Àwọn ní nìkan àtẹ̀lé àpò. Ìyàwó ní ní ikú. Ọkọ̀ ẹ̀ náà ní ikú mọ́ lórí ọ̀nì ìdògbò mi tèmi. Ilé ìtàrí dẹ̀ ní jọ́nà. Àmì ó ti tó mà. Ó ti tó àníkẹ́ máa wọ̀ rè. Ẹ máa ló ti tó. Jẹ́ kó máa lọ. Call the next person. Okay ma. Yes sir. Ẹ ṣe wò ó ṣe àdúpẹ́. Bí ọ̀rọ̀ ilé ayé ṣe rí ni. Chief. How are you? Ẹ dákun torí tọ́ lọ́rùn. Ara màmí ní ọ̀yá. Àwọn gbé wọn dìgbà ọ̀dọ̀ síbítù. Gbàtà ọ̀dọ̀ síbítù. Wọ́n ní pé sọ́jírì ni wọ́n ṣe fún wọn. Pé sọ́jírì náà sì náà wá ní 3.5 million. Pé tàbá tètè mọ́wọ́ náà wọ́n láàrin oṣù kẹ́. Wípé màmí ó kú ní. Arákùnrin ó ti tó. No. Má sunkún mọ́. Ṣé bí o ti sọ nǹkan tó bá wá? Ìwọ má sunkún mọ́. Wo àmọ́ ẹ̀ ò ní kú. Àmì sàmì. Ò ní kú. Bánkẹ́, a máa gba address hospital yẹn àti account number hospital yẹn. Wo máa gbọ́ lẹ́ni gangan èní náà máa carry out surgery tó fẹ́ ṣe. Ẹ ṣeun gidi gan. Please attend to him, please. Kò dúró síta, wọ́n máa gba details ẹ̀. Ẹ ṣeun sá. Bóyá kò dé pẹ̀lú wọn, but stay with them. Yeah. Ọ̀rẹ́ mi. Ṣé o ṣáà bínú sí mi? Wo bọ́rọ̀ wá ṣe rí bí ìbá yìí nìyẹn o. Okay. Túndé máa jẹun o. Báwo ni? Ṣé máa bínú? Ṣorí jàre, mi ò lè parọ́ fún ẹ. Ilé iṣẹ́ mi ò ṣe dáadáa mọ́ báyìí bí ṣe báyìí sọ. Yes, and a ti ń slip wọnú financial crisis tó lágbára gan. Yes, bó dẹ̀ ṣe ń lọ yìí a máa wọ financial depression ni tá a bá ṣọ́ra. Kò yẹ kí yẹn wá le tó yẹn. Kò yẹ kó le tó yẹn. Mo ṣe ní tí bá wá rí ẹ bá ṣàlàyé fún ẹ bá mi wá nǹkan ṣe sí. Now the issue on ground is ó ní contract kan tí mo fẹ́ bid fún construction work ni. Okay. Local bridge. Mo fẹ́ bid fún. So mo wá wò pé tí yẹn bá bọ́ sí mi lọ́wọ́ á lè help company mi láti tún gbéra díẹ̀ if not very well. Okay. So yẹn ni mo ní kí wá rí ẹ fún. Ọ̀rọ̀ ẹ yé mi. Bẹ́ẹ̀ mo fẹ́ kó fi ọkàn balẹ̀ pé Ọlọ́run àwa ṣe tó yẹ pé a ní problem lórí yẹn. Ṣé ìyẹn náà ló wá sọ pé ó wúwo tó tà nílé? Lójú tí ẹ kò ń ṣe nǹkan kan lójú tèmi nǹkan ńlá ni. You see, what I want you to do for me. Yes. Tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á fún ẹ ṣe ni. Àwọn contacts ẹ yẹn, àwọn connections ẹ yẹn, tó bá mi wọ́n jáde so that kí contract lè bọ́ sí mi lọ́wọ́. Ó mọ nǹkan tó máa ná wa. 1 or 2 phone calls and it is done. Lóòótọ́. I'm telling you. No. Túndé, lóòótọ́. Fọkàn ẹ balẹ̀, ṣé bẹ́ẹ̀ mi ló ń bá sọ̀rọ̀. Má pè èèyàn kan sí méjì nsìn wá rí pé kíákíá idán ni ó máa dùn. Mi ò máa dùn. No, jáde tó bá ṣe lè fún mi, I will worship you. No, ṣé irú wọn gbọ́dọ̀ wá nǹkan kan déwájú mi kó má ṣe ṣe ni? Ojú á tì mí.
tí mi máa wọ̀rẹ́ ó máa ṣe ó yá mu ọtí ẹ mu ọtí ẹ. mo lè jẹ oúnjẹ tí màmá bá. ó bá of course ọ̀rọ̀ àjẹ kó tó wá gbé yẹn dé ìwọ máa mu ọtí ẹ. mo ti mu dájí kọjá dájí kan. You're joking, right? Rárá. Mi ò fẹ́ kó dà pé mo parọ́ fún ẹ torí ẹ̀ ni mo ṣe láwọn. So, you want to be my friend? O fẹ́ jọ̀rẹ́ mi gbogbo ẹ̀ nǹkan tó fẹ́ sọ náà lélẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ tẹ̀ mọ́ nǹkan tó yẹ kí n sọ fún ẹ. Can I ask you a question? Yeah. You don't hate me, right? I think you should pick your call. No. Kí ló dé tó ṣe fẹ́ pick call ẹ? Mi ò mọ nǹkan tí mo fẹ́ sọ. All right. Àánú. Sorry, mo fẹ́. Sorry. More for many time can process everything. It's okay. Take your time. Sure. So, sir, our sales for last quarter was 75 million, which is 54% below our projection. Wow, that's all, sir. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe gbọ́ tàdé mọ̀. Our performance is very bad this period. Tá bá dẹ̀ ṣọ́ra, company might go into a very deep financial crisis. No, it's a bitter truth. It's a bitter truth. And tó bá dẹ̀ wá rí bẹ́ẹ̀, and any option down to cut down on cost of production. Even it might affect staff strength. I might downsize ni. Ọlọ́run jẹ́ kó dé level. Èmi náà fẹ́ jẹ́ kó dé bẹ́ẹ̀. Torí mi ò fẹ́ fi company yìí, mi ò fẹ́ fi pàtàn. And that's the reason all hands must be on deck. Ṣọ́rọ̀ mi yé yín. Yorùbá bọ̀, wọ́n ní ìrọ̀rùn igi, òun ní ìrọ̀rùn ẹyẹ. We need to save the company so we can save our jobs. Ṣé Yorùbá mi yé yín? Now, last phase, bá ṣe máa rí contract ẹ̀ ń gbà, òun la wà yìí. So gbogbo connection tẹ́ bá ní, bring everything on the table. Àdúrà tẹ́ lè gbà, advice tẹ́ lè fún company, gbogbo àdúrà ṣe ṣá máa gbà, k'Ọlọ́run á fún wa ṣe ni. And sir, Ọlọ́run á fún wa ṣe. Ọlọ́run ti rí gbogbo akitiyan wa lórí contract yìí. Mo dẹ̀ gbàgbọ́ pé Ọlọ́run máa fún wa ṣe. It's all right, ẹ ṣé gidi gan, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jẹ́ ká mú ìpàdé wa sí ìparí. So ẹ lè padà sí ẹnu iṣẹ́ yín. All right, so mo rí yín náà. Tade. Jẹ́ ká ríra tá bá close. So that a lè yẹ on records wa yẹn wò lẹ́ẹ̀kan sí. And then advice tí auditor fún wa níjọ́ tí effect ẹ̀. Yes, I've done that, sir. Good job. Okay. Hey, sister. Thank you. Wọ́n enjoy movie. Ẹjọ́ kí la lè ṣe fún mi? Ẹjọ́ ẹ máa ha àbúrò mi. Ẹjọ́ tó rọ lọ. Ọ̀dà. Kò sí nǹkankan lọ́wọ́ mi. Kò sí nǹkankan lọ́wọ́ mi. Tó bá wà lọ́wọ́ mi, máa fún yín. Ẹjọ́ kò sí nǹkankan lọ́wọ́ mi. Then I dìbò fún wa. Ìdìbò fún yín bọ̀dá mi. Ẹ̀hún tó rọ ni mò ń sọ fún yín ẹjọ́ torí Ọlọ́run. Ẹ má ṣe wá níjàmbá ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́. Ok, kò sí wàhálà tí nǹkan bá ṣe ẹ́ sìn wà á mọ̀ pé nǹkan wà.
Má jẹ́ kí n kọ́ ṣe mí, ẹ jẹ́ lọ, ẹ má bá mi lọ. Ẹ jọ̀ọ́. Simi. Ṣebí mo ti sọ fún ẹ. Mo sọ fún ẹ wípé kó má dẹ̀hùn ṣẹ. Má dẹ̀hùn ṣẹ o. Torí tó bá má dẹ̀hùn ṣẹ, dájúdájú ẹ̀mí tí ẹ gan náà ṣì máa lọ sí. Má dẹ̀hùn ṣẹ o. Má dẹ̀hùn ṣẹ o. Má dẹ̀hùn ṣẹ o. Simi! No! Simi! No! Simi! Simi, are you okay? You okay? Sure. Ṣé máa ní nightmare yìí náà? Ṣé lè ṣú pé I need láti get help báyìí? Are you okay? I'm fine. Are you sure? Kò gbọdọ̀ ṣe o. Kò gbọdọ̀ ṣe. Mr. Tade, àwọn àlá tí ẹni ẹ máa ń lá yẹn, báwo ló ṣe máa ń ṣe yín gangan? Doctor, nǹkan tí mo kọ́ mọ̀ ni wípé àlá yẹn máa ń wá bí ẹ̀ẹ̀mejì sí mẹ́ta. Well, do you have any record of migraine at all? Migraine, no. Ṣé ẹ wà on any, medication? No, not at all. Well, Mr. Tade, ṣé mọ̀ pé ó dàbẹ̀ pé ẹ sọ pé ẹ ní àwọn project kan tí ẹ undertake ní ọ́fíìsì yìí. Oh, yes, very true. Would then take a lot of attention. Mr. Tade, the truth is that you see, irú àwọn kan tí stress ló ń ṣẹlẹ̀ sí, stress gangan ni. Because you see, kéèyàn máa hallucinate, kó máa lálàá, kó máa rí oríṣiríṣi nǹkan and all the rest. Stress ni. Kan tí máa ṣe ni pé, what I will do is to prescribe some, drugs for you. Màá fún yín ní àwọn oògùn kan. Á jẹ́ kẹ́ ẹ sùn, ẹ relax, ẹ sùn dáadáa lálẹ́. All right. However, tí ó bá ń persist, tí sùn tó rí oríṣiríṣi, màá refer yín sí specialist. Yeah, that's what I'll say. Psychiatrist. Oh, no. Mr. Tade, ẹ má jẹ́ kẹ́rù báyìí. Ẹ má jẹ́ kẹ́rù báyìí at all. You see, I mean, no one is suggesting that you're sick. No, not at all. Kò tó yẹn at all. Kò tó yẹn. Move from pharmacy on your way out. All right. Thank you very much, Doctor. Oh, no problem. Alright, kí ló ń ṣẹlẹ̀? What's going on? Simi? Yeah. I mean, you've not been the Tade I used to know. As about that today, you've been cold, you keep to yourself. I mean, it's written all over you. What's going on, bro? Hello. Good. You see, honestly, I really can't say. Got more common. Yes, please. Got more common. We pay only contract and they need company. What they're for me stress. It's been stressful. Oh, you're not stressed, alright. So, Robbie, shall look go and see it our way. Be your share now. Cheer up, man. Have some fun, bro. I'll try. Yeah, you should, bro. You should. Yeah. I think it's high time to Mama take advice because it's Bobo me can call this in account. I think I would pick up your advice at this point. You want to go into crypto? Woo! So you finally came around. So I mean, how kilo shele?
báwo ló kí ló convince ẹ? Yeah, I mean, we're gonna feel with this country. You're going to earn in foreign currency. Yeah, because any two batting power in foreign currency these days, I find more struggle. I agree with you. You understand? So, but then, me trade for me, we shoot him in the No, don't worry. That's my problem. You won't worry, I'll take care of it. Yeah, and it's good that you come around. I'm so happy. Okay. So after now, Selinko, is she around? I'm due to madam. I believe in here. I believe for contributing money on here. What's the correct? Why do you want bill me as usual? What choice do you have? I don't have any choice. Then take your cross, bro. I mean, it's my cross. Simi is my cross. She's the only reason why you walk. Enjoy the fun. You know. I mean, she must be okay. She should enjoy herself, bro. I know. Yep. They have a nice place here. Yeah, as soon. No, I mean, Otin played you, but it's taking time. Yeah. As soon be by him, that makes sense. It's a journey other time, yeah. I'm telling you. So we're going to part of our body of the working man one without you. She people suffer we go make up a package. Bí ẹ bá ti dùnnú kí ṣe 5,000 tẹ́fẹ́ fún lẹ́fẹ́ fi dùnnú ẹ̀yin ọkọ yìí ẹ̀dórí ẹ̀kọ́dọ̀ ẹ̀gbá. Ìmọ̀lẹ́ tí supervisor ti jà máa nígbà yẹn. Mo ṣe jáde kúrò nínú yàrá yẹn sí wọn, ó ti sùn o. Ìlòkulò lálómi ẹ̀ bá ọ̀dẹ̀ bá ṣọ bá gbó àdá lẹ́gbẹ̀ẹ́. Bàbá ìṣòro ṣé nǹkan tó ń ṣe ìdá? Ó gbọ́dọ̀ pọ́pọ́ embarrass wa káàkiri ni. Ẹ ń ṣe nǹkan burúkú inú yín tí ń dùn. Ọdún sọ fún bàbá ẹ pé ìfẹ́ wẹrẹwọ. Àwọn èèyàn náà ló máa sọ pé blood is thicker than water. Blood ta jẹ́ yẹn gangan ló jẹ́ ká lọ́ọ̀bù ara wa. Orí ẹ̀ ti yí ọmọ ìyá kan náà lákan náà. Ẹ sọ pé lọ́fọ̀ọ́ ní burúkú ònìyẹn. Wàá lò sẹ́jẹ̀ bó ṣe wù ẹ́ ní. Ó náà wà òkè. Sọ̀rọ̀ ló sọ ẹ̀yin ò wà òkè. Bọ̀ òun ló sọ pé ẹ wà òkè àbí. Òun ló wí bẹ́ẹ̀ wọ́n mi tún bá rí kékeré. How do you feel when both of you are far from each other? Mi ò ní lè sùn, mi ò ní lè jẹun, mi ò ní lè mu. Ebi ò pa ẹni olóṣì. I love this guy. Ebi ò pa ẹni aṣírí ọmọ. Ẹ fẹsẹ̀ mi lẹ̀ jàre. Ṣé yóò ṣe é ṣá? Tó fi ṣe yín. Tó dáa, àṣẹ ìwé rí tó fún yín ní ìsìn ìgbékẹ̀ iye bára yín láyọ̀ ṣe pọ̀. Ẹ̀dùn ti ń dìrà yín lọ́wọ́ mú. Tó dáa. Ọjọ́ tí a bá bẹ́ ewé léwé kú. Ọjọ́ tí a bá bẹ́ mọ̀ ni mò ń rọ. Ṣé bí mo jẹ́ àkọ́rí fún yín tán ni? Ẹ tún fẹ́ máa lọ́mọ́ra yín torí gidi. Ṣé iná lẹni pé ká wọlé lọ ń sìn? Ẹ ń gbà mo ní kẹ́ wọlé lọ ṣé mo ní kẹ́ wọlé kẹ́ lọ rè núra yín ni. Torí èmi fúnra mi tí mo dúró síwájú èyí. Ọmọ kẹ́bùn jù ẹ lọ, mi ò kí ń ṣẹgbẹ́. Ká tó wá sọ wípé ṣe wà tó ń fi gbogbo ẹnu ẹ̀ pariwo pé orúkọ wọn. Ẹ̀gbọ́n náà jẹ́ sèmi. Èmi ò ní kó pè wọ́n láǹtì jọ́ torí ọ̀nà. Mi ì ní ìdàntì ẹ̀ bó ṣe wọ́n bímọ. Tí ẹ fi orúkọ mọ̀ pé wọ́n ìyá alágbájá ìyá tàbí má pè mọ́ mi kìíní kan pé pẹ̀lú gbéraga ìyá kìíní kan I'm fine with it mo fi ọlọ́run bẹ̀ ọlọ́run fún mi léṣe tí wọ́n máa lọ. Dúró ìwọ náà ní sí bó ṣe ń fi tírẹ́bù kọrin àrò lẹ́nu dúró ta ló máa ń fún ẹni gọ́ọ̀tù òkú tó máa ń lò iná bákò fíkò lè sọ̀rọ̀ sí anybody anyhow o ní confidence ṣé àìjẹ́ ló dẹ́rù bá ẹ àti wípé ṣé mọ́mí mi ló tọ́jú birth certificate mi sí ẹ lọ́wọ́ tó fi mọ̀ pé ṣẹ́ wa o àbí wọ́n jù mí lọ àbí ṣe ojú sẹ́ta àwọn girlfriend mi lọ ní àti anyway ó tẹ́ kí ṣe spec mi náà bọ́ mo fẹ́ ní ẹni o èmi gọ̀ èmi ó gọ̀ ó fi ẹnu wá in fact ìjọ tí mo ti rìn nílé ayé yìí mi ò tí ì rí èèyàn tó jẹ́ pé ó gọ̀ tó máa sọ pé òpó mi ni afọ́fúngbé mu ni ṣùgbọ́n mù ní ọ̀dẹ ni you are a fool. mi inú ẹ̀ bú gan o. inú tẹ̀mí bu. orí ẹ̀ pé o. ẹni ìwé kò jù mí fún ẹ gbogbo nǹkan tó yẹ kó fi gún tó yẹ kó fi ní brain ó ti fi ṣe irun kódòkódò sórí bí ìwèrè wèrè ló máa ń ní irun lórí tí ò lè yá ìwọ náà mo ní dómi tó gbé sórí ara ẹ. ralph kọ́lì máa ní. ọ̀dẹ̀ ni ẹ. èmi lọ́dẹ̀. orí ẹ̀ inú ẹ̀ bu o. tí o bá ṣe kọ́ lápò ojóbìnrin tí bá sọ etí ẹ̀ brain máa ma shift sẹ́gbẹ̀ẹ́. ó wọn bí aláyẹ ìdá wọn bí pọn nípa gbá ẹ̀dá àwọn tó ní ẹ̀gàn wọn bí wọn dá. mo wà nù ẹ o kí ló fẹ́ ṣe. tí mo bá tú wèrè lẹ̀. wèrè o láriwo o ní wèrè o láriwo mà bó ṣe wà yìí sí masáré jabu ẹ. wàá yàbò mi. ọ̀rọ̀ á yà mú ẹ lẹ́nu. kí ló lè ṣe fún mi. tí mo lè ṣe. nǹkan tí mo lè ṣe bẹ́ẹ̀ wò nǹkan tí mo lè ṣe bẹ́ẹ̀ wò ó yá gbé wa.
O fẹ́ fọ etí mi. Mọ́mí ò sọ fún ẹ pé mo ṣàwó rí. Wo Jésù ló rọ̀ mí kalẹ̀ o. Wo màálù tó dẹ̀ ṣe wà lára mi ó ṣe ṣiṣẹ́. Tó bá gbá mi tó bá kìje máa para mi. Etí mi lè fi gbà. Yéé! Sábọ̀ kẹwàá oníṣẹ́ ẹ̀ ti jẹ́. Ọ̀rọ̀ yìí wà ṣe kiri. Ọ̀rọ̀ yìí wà ṣe kiri. Ọ̀rọ̀ yìí wà ṣe kiri. Kí ló bá ṣe? Sọ fẹ́ náà wọ́n ni. Ẹ fẹ́ náà wọ́n padà. Ó fẹ́ náà mi. Kí ló ṣẹlẹ̀? Tí kìíní mi ṣe. Tí kìíní mi ṣe. Bí a bá nà tí ìbá síbẹ̀, ìyẹn ṣe gbọ́, mo wà níbẹ̀ ẹ̀ lè nà mọ́mọ́ mi. Wọ́n fẹ́ gbàdọ̀ mi. Bẹ́ẹ̀ ni màá gbà lọ́wọ́. Kí o fẹ́ nà mí? Mi lè nà yín mà. Ó lè nà mí. Mi ò lè nà yín mà. Ó lè nà mí ṣe bí ọ̀rẹ́ jẹ́ ọ̀rẹ́ jẹ́. Gbé ọwọ́ ẹ̀ sílẹ̀. Mọ́mí, ẹ lè rí bẹ́ẹ̀sì gbà mí ọwọ́ mi yálé. You can do it. Now I understand. Yes, you understand. Ṣèbí torí pé o ti wá bó ṣe fẹ́ nà mí ò rí. O ti lọ gbé wèrè tó ń gbó tó máa ń nà ìyá ẹ̀ nílé wá bá àti pé kó wá máa nà. Ó ọmọ kí ni gbàgbé ẹsẹ̀ ń wo ọmọ kí ni? Ọmọ kí ni? Ẹ jẹ́ ní sùúrù. Ẹ jẹ́ ní Ọmọ sùúrù. kí ni? Wọ́n fọ́ ọmọ tèmi létí nínú ilé mi. Ta ni ẹ́? Kí ló já mọ́? Mo lọ sí bàtà olókùn lọ́rùn. Ayé bẹ́ẹ̀ kọ́. Ó fẹ́ nà. Ó yá nà. Ṣé ti rí bẹ́ẹ̀? Ó ń lérí bọ́. Petition báwo? This must be a mistake. Hello, PS. Yes, Joe, what's this about, this petition? Jare. Jare kono. Jare mi. No, that's impossible. Ẹjọ́, ṣùgbọ́n kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí? I need contract yìí. All right, PS. Kò sí wàhálà. Màá try to sort out ọ̀rọ̀ petition as long as tí ó bá ní fún wa ní ìdíwọ́ lórí contract BD. All right. Ẹ ṣé gan. Ṣé pé nǹkan tí Jàre fẹ́ ṣe lélẹ̀? Jàre á bá mi bẹ̀. Ẹ̀yin ọmọ, nígbà tí ọ̀rọ̀ ti wá rí báyìí, ọ̀nà wo lẹ rò pé a lè gbà láti handle ẹ̀? Well, Dad, pẹ̀lú ìmọ̀ kékeré tèmi ní o, èmi feel pé ká count losses wa and then salvage whatever is left. Wow, lẹ́nu Dèjì náà, Nàdí I'm wild. Wá kàn. Ní ọmọ tí èmi kọ́, kí ló ń fọmọ mi pè? Exactly. Ọmọ tí mo kọ́ tó dẹ̀ gbẹ́kọ̀. Daddy, tell him. Ẹ ṣé Daddy. Ọmọ tí mo kọ́ tó dẹ̀ gbẹ́kọ̀. Jàre, ìwọ. Sir, mo try láti stop. Bánkẹ́, ìwọ má worry. Máa lọ́ntì ẹ̀ lọ́ máa jókòó ẹ̀. Ọ̀rẹ́ mi ni má worry. Dade! Stop it! O tún ní kọ́ tó ń pè mí lọ́rẹ́ ẹ̀. Ṣé ọ̀rẹ́ ni wọ́n yá fi ọjà lẹ̀? Can you imagine? Tó dé Ọmọjọlá Òṣó, ìwọ àti Tálẹ̀ ìjà. Má pe sọ́nà mi. Engineer. Kí n ṣe tọ́tọ̀? Àgbàlagbà mi ti sọ̀rọ̀ kí ló dá sí àbí tó ní ọ premature grey. What's your problem? Ọ̀rẹ́ mi. Engineer, ní sùúrù. Shut up! Àníkẹ́ má dá sí Bá tún pè mí lọ́rẹ́ mọ́. Jàre. Ọmọjọlá Òṣó, káàbọ̀. Má jẹ́ kí àtàkì ṣe dáadáa. Mo ti fẹnu sọ́bà òṣì dá. Kí ló ń ṣe Now, yẹ? lẹ́yìn tí mo wá bá ẹ tí mo sọ fún ẹ bí contract ṣe important sí mi, ìwọ tún wá gbẹ̀yìn lọ, o lọ bid for the same contract. Oh, that.
ó wá fi mọ́ bẹ̀ ó tún wá ní effrontery ó ní audacity ó competition against me fún mistake tí mo ti ṣe ní ọdún mẹ́wàá sẹ́yìn tàbí ó burú o tó bá rẹ̀ tó máa sọ fún ẹ èmi sọ fún ẹ sí. jẹ́ ká jókòó ká sọ tùbí nù bí ọ̀rẹ́ ní ìsira wọn má tún ra bí àfún ẹ bí àtúnṣe. Stop it kémi àti ẹjọ́ kí n bá ọ̀dà rẹ̀ jókòó kí la fẹ́ máa sọ. a máa sọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ ẹ̀. kí ni kálọ̀ ẹ̀ ṣọ́tọ̀ abẹ́rẹ́ méjì sọ̀rọ̀ kí ni tẹ̀ dá sí. bàbá yín ni ẹ fi lẹ̀. bàbá òun jẹ́ sọ fún ẹ eléyìí tó ṣe yìí ó ní mo jẹ́ o nǹkan tó abẹ́ ẹ̀ pò tí mo abẹ́ ẹ̀ pò àrẹ akọ wà gbélé gbọ́. ṣètò tàbí ẹ. kẹ́lẹ́ látọ̀ bí ẹ. Túndé ọmọ Jọlá Oṣó. wà lẹ́ẹ̀fọ̀ ọmọ ẹ lórí. Túndé. Dádì kí ló ń ṣẹlẹ̀? ẹ náà bí Túndé ṣe máa ń bínú tí ẹ ní ẹ mọ̀ mo ti mọ̀ tipẹ́tipẹ́ sọ bó ṣe máa ń bínú. ìyẹn má wọrí. No, Dádì kò yé yín as in ìbínú yẹn pọ̀ gan. èmi ń sọ fún yín pé bó ṣe bínú yẹn kò mí lẹ́ni ẹ má máa wọrí ẹ má ríro wá irọ́ ìyẹn ọmọ yẹn ti sọ pé. èmi ò mọ ìdí tó fi ní ká má sọ fún un. gbogbo nǹkan ló lásìkò. èmi ò rò pé gbogbo ọ̀rọ̀ kan ló lásìkò ṣebí wọ́n sọ pé ọ̀rọ̀ onílé ló máa ń sọ. Trust me, this isn't the right time. Really? Oh, me, I'm tired of this hide and seek. They can suffer now. I'll call them more. Babe, ṣé bó ló fẹ́ lọ tọ̀ ni? Bí mo ṣe lọ sí restroom tó bá ìlú wá rẹ̀ mi, mo ṣe ní pé kí n lie down síbẹ̀ báyìí. No, yóò dá o. Ó dẹ̀ fẹ́ mi nìkan lẹ́sìn tí mo ń dá o TV. Ó dẹ̀ mọ̀ pé tí ìgbín bá ti fà báyìí. Bẹ̀lẹ́, Mr. Karam. Èmi nìyẹn o. What's that? Ṣòro ti ṣe ń wù ẹ́ yìí. Ó ní game tó wá sínú brain mi. Irú game wo ló wá sínú brain? Snake in the monkey shadow. Don't try that. Don't do that. Please. Chief. Ẹ pẹ̀lẹ́. DPO. Ẹ kú iṣẹ́. Ẹ kú wàhálà mi. Ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ ṣe gbọ̀ngàn dúpẹ́ o. Ọ̀gá ọlọ́pàá, ṣé nǹkan tó ṣe fọkàn mi yìí ṣó dáa? Ṣó dẹ̀ dà bẹ́ẹ̀? Jẹ́jẹ́ lọkọ mi máa ń lọ láàrin ìlú. Kò ń jà, kò ń ta. Ó tún máa ń ṣoore fáwọn aráàlú ni. Ṣó wá yẹ kán fi ibi sọ fún un? As a matter of fact, ìdí tí mo ṣe wá síbí gan nísìnyí. Ó ti bá àwọn ọ̀daràn yẹn. A ti mú wọn. Wow, nice one. They are being interrogated bí a ṣe ń sọ̀rọ̀ sọ. Ó kàn fi àjẹrà ẹ̀ ni. I will advise you for your own good. Kò jẹ́wọ́. So that tó bá ti jẹ́wọ́, a máa set ẹ free, wàá máa bá tirẹ̀ lọ. Àdé lọ mọ àwọn tó rẹ̀ níṣẹ́. I think what I'm going to do to you is to take you to the dark room. Ṣorí ní dark room yẹn. Ò ní jẹ, ò ní mu for days. Maybe then, orí ẹ máa pé
wà lè jẹ́wọ́ ẹ̀ tó ràn iṣẹ́. Sir, mi ò mọ nǹkan kan pa ẹ̀, sir. Oh yeah, let's move on. Sir, ìjọ nítorí Ọlọ́run máa jẹ́wọ́ ẹjọ́. Good boy. Ó ti dọ̀rọ̀ dákun máa jẹ́wọ́. Interesting. Okay, I'm listening. Engineer ni o. Engineer ni ẹjọ́. Engineer? Ta ni engineer? Engineer Joloshu ni. Sure. Bẹ́ẹ̀ni sir, bẹ́ẹ̀ni. Hello sir. Tade, ohun ṣọ́ máa lé o. Mo ṣe ní kí n pè ẹ́ nì. Jókòó. Àwọn discrepancies kankan nínú account wa ni mo ní kí n rectify. Okay. Yeah, wo. Nice one. Kú iṣẹ́. Yes, thank you, sir. Tajila also be under arrest. Just a general of chief Olayemi Arolo. Èmi. Kí fẹ́ máa lépa ọ̀rẹ́ mi fún? Ọ̀rẹ́ mi ni. Ó máa dákẹ́. Torí any statement ẹ bá sọ nsìn, a máa lo against in the court of law. This is serious. Anyway, ṣé mo lè pe lọ́ọ̀yà mi? Àyè wà fún yín láti ṣe ẹ̀tẹ̀ bá dé station. Sir, is there anything I can do? No, I'm not worried. Máa ṣiṣẹ́ lórí assignment. Ṣé yá náà ni ẹ? What's going on? No, it's all right. Àbí kí n tẹ̀lé yín, sir? No. Okay. Hey, Jare. Everything tó bá ń ṣe bí kò mọ̀ ṣe ń ṣó. Everything tó bá ń ṣe rere kò mọ̀ ṣe ń ṣó. Àtìràtìkà ìkan kú nígbó. Bàbá ń pẹ́ lábì fúnra ìrà ẹ̀kọ́ pa fún Ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́, Tade lorúkọ mi. Mo dẹ̀ rí pé gym níbí báyìí. Ó ti tó bí ọjọ́ mẹ́ta kan tí mo ti fojú sí ibi báyìí tó dẹ̀ wùn mí kí n darapọ̀ mọ́ yín. So mo ṣe ní kí n wá síbí báyìí. Okay, ìwọ náà fẹ́ máa gbérin bíi ti wa àbí? Bẹ́ẹ̀, èmi náà fẹ́ máa gbérin bíi ti. Okay, that's nice. Yes. That's nice. Ọmọ ìyá mi, wò wí báyìí dáadáa. Ibi ò kì í ṣe fáwọn alákọ̀wé o. Tí rí bá jábọ́ lé ẹ lórí lásán, kò sí emergency bí báyìí, kò tó di hospital, ó ti lọ. Well, ó dàbẹ̀ ni wípé mọ̀ pé mi fún ara mi gan máa ń lọ sí gym tẹ́lẹ̀ for now. Yes, ó ní gym tí mo máa ń lọ. Ó kàn jẹ́ wípé ginger wọn bẹ̀ yẹn ò tó ti yín. I mean, a couple of times tí bá ti kọjá mo máa bí báyìí ṣe máa ń bubble, you know, every now and then. So ìyẹn gangan ló mú mi láti sọ pé mo fẹ́ wá darapọ̀ mọ́ yín. Tó bá fẹ́ train, ẹ jẹ́ kó train. Bàbá o! Bàbá o! Jọ̀ọ́ má gbàgbé láti scan documents ẹ̀ sí Dọlápọ̀. No problem, sir. Sir, báwo dẹ̀ ni ọ̀rọ̀ ọ̀gá báyìí? Bèrè. Ọ̀rẹ́ má ti ń di àtẹ̀tẹ̀ mọ́dà. Ṣùgbọ́n àpapọ̀ ọ̀gá ò lè ṣerú nǹkan báyẹn. It's not possible. Ọ̀gá lè mú fùfù o. Ṣùgbọ́n láti gbẹ̀mí èèyàn kò possible. Ejò lọ́wọ́ nú. Torí chief Arówólò yẹn, èèyàn tá ń bá do contract yẹn is very powerful and influential. Èèyàn báyẹn, ẹni tó jù ní lọ, ó lè jù ní dànù. Ga àmọ́ nǹkan gbàládùra wípé kí Ọlọ́run bá wa yọ ọ̀gá kúrò ní gbogbo ìlà ìlú gbogbo wàhálà yìí. Because Oga is a very nice man to all of us. Well, in his absence, let everybody check out Shishewa Bisha.
At least to keep the company running. Yes. Nígbà tí ìkòkò ń ṣẹ̀ṣú, nígbà tí ìkòkò ń ṣẹ̀ṣú, ẹnìkan ò mọ̀. Ẹni tó jù ni lọ ó lè jù ni dànù. Ọlọ́run máa wá ṣàánú wa o. Òótọ́ ló gbọ́ yẹn, ó lè jù ni dànù. Bóyá lo mọ̀ wípé arákùnrin náà ló máa wá padà ṣekú pa ẹ́. Ọlọ́run ò ní jẹ́, Ọlọ́run ò ní jẹ́. Ìgbà wo ni Ọlọ́run ò ní jẹ́? Ṣé nǹkan tó yẹ kó ṣe lẹ́ẹ̀kan náà kó yé ṣe bí ojú? Ọ̀lẹ òṣì. Ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀. Iye ọmọlúàbí ni. Bí tiẹ̀ kọ́. Òjò ni ẹ́. O kì í ṣe ọmọ akin. Ọmọ akin ni mí. Ọmọ akin ni mí, mi ò dẹ̀ kí n ṣojú. Hi, Mr. Tade. Hi, I'm so sorry for keeping you waiting. Enjoy my baby. Oh no, it's fine. You're here already. Okay. But báwo lẹ ṣe mọ̀ pé èmi ni Tade? Good question. Well, I'm a PI and walking into the room and scanning it, and in a corner countenance, you were anticipating. Oh wow. Mi ò mọ̀ pé ó wà obvious báyìí. But it's fine. And what would you like to take? What would you like to drink? Oh, I'm so sorry. I don't mix business with pleasure. Okay. So let's get down to business then. Yes. But first, I would like to make my terms and conditions known. I collect my payment in cash, and I do 100% once the job is done. And èmi náà ni ma decide àwọn meeting points wa. But that's fair enough. It's been a while tí mo ti ráyè báyìí láti sọ pé mo kàn fẹ́ jókòó. Nǹkan tí mo wine, you know. Ó rí pé mo rán sip nǹkan mi ni because mi fẹ́ rush ẹ. Ó ti mọ́ra, ó ti máa wà lára, ìwọ ò ṣe fàájì. Gbogbo ògùn yẹn ò tó mímu. Sorry, tí bá ti wà around báyìí tí mo ti lè jókòó, kí n kàn fi cool head mi, kí n wo football, you know. Ara mi máa ń balẹ̀ dáadáa. Ìwọ ò ń ṣe fàájì ni. Ó rí pé mo rán sip ẹ. By the way, how long ni trip ẹ? According to the prospectus, 3 months péré ni. 3 months. Péré. Yóò ṣe péré o. Kí ló wá fẹ́ kànú ṣe? You'll be gone for 3 months. Kí ló fẹ́ ṣe? Ṣé o ní choice ni? Okay, of course. Cool. Oh, shit. Simi ọlọ́wọ́. Simi. Ọ̀rẹ́ mi ni, wait. Let's go. Má padà wá bẹ́lẹ̀. Okay. Ilé ìwà lẹ ní òsín nǹkan. Ilé ìwà lẹ ní òsín nǹkan. Wow. Ọ̀rẹ́. Ó dàbẹ̀ ní wípé kí n dá gbogbo oúnjẹ sẹ́nu mi lẹ́ẹ̀kan náà ni o. Wow. This food is really delicious. Simi,
O sure pan in open restaurant for buy. Ẹ bẹ̀rẹ̀ ni o, bọ̀dá Lékan. By the way, èmi ni kọ́kọ́ ni mo ṣe o. Kẹ́nẹ̀, ẹ má dá lọ́wọ́ òun nìkan ló dá sí. The only thing tí mo ṣe ni pé mo bá mú ke, mo bá gbé ata pé ata lélẹ́yìí o. Kí ni òun ni ẹ má dá lọ́wọ́. Gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀. Ara ẹ̀ náà ni. Ó bá mú gbá, ó bá máa wò. Gbogbo ẹ̀ papọ̀ ló jẹ́ kó bẹ́ yìí dùn. Okay. This food is really delicious. Alright. Yeah. How the key talent you waste? Let's make some money, bro. Ṣé bá bro ẹ̀ náà ni. Ìwọ náà lè invest sínú ẹ̀ náà. Why not? Kí ló dé? Ma invest now. Yo. I think you have a comment. Anu. Yeah. Kí ló máa wá ṣe báyìí tí ọkọ ẹ lọ fún conference? Kí ni mo fẹ́ ṣe? Ó ṣáà máa lọ mú ọmọ Ṣíńtàn wálé wá bá mi. Ìjọ gbọ́, Lékan gbọ́ o, wọ́n ní kó má lọ mú Ṣíńtàn wálé. Mo ti ẹ̀ trust bọ̀dá Lékan. Ojú kan làdá wọn ni. Ìgbà táwọn náà fẹ́ rí wàhálà. Anu. Ó sọ pé ó fẹ́ gbé kọ̀lẹ̀ yìí. Ó mi ò fẹ́ gbé. Cousin mi ló ń béèrè owó lọ́wọ́ mi. Mi ò dẹ̀ tí lówó tí mo fẹ́ fún. Ṣé o? Àwọn àbúrò yìí ò kì í mọ̀ jù ú lọ. Ṣẹ̀rẹ̀ ni tó jókòó directly opposite mi yìí. Tẹ́ bá ń gbọ́ chief admin WhatsApp group wọn. Jọ̀ọ́ fi chef mi lẹ̀ mi ò fi báyọ̀ ṣeré. Jọ̀ọ́. Bọ̀bọ̀dá mi, ṣé nítorí ilé má fún mi ní owó practical mi? Wá ṣeré, that's my girl. That's my girl. Ask for more. Kò tó bẹ́ẹ̀. Kò tó bẹ́ẹ̀. Torí ẹ̀ ló ṣe ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni. Kí ló fi ń ṣiṣẹ́? Bẹ́ẹ̀ni, torí ẹ̀ ni. Ìkòkò ọbẹ̀ nìyẹn, máa náwó le. Ẹni túlé àgbọn yóò rí ìjà àgbọn. Ẹni tọ́ka ní rúmọ́ rẹ̀ yóò rí ìjà ejò. Ẹni bá sọ̀kò sórílẹ̀ SK báwo. Mascot. Ọmọ ya mi, ọmọ ya mi. Mo máa wọ SK tí ẹ bá wọ dáná ìbí ìròyà. Ta ló rẹ wá? Èmi kọ́kọ́ rán mi wá o. Èmi ni mo rọra mi wá. Dákẹ́nu ẹ̀. O, ọ̀tẹlẹ̀múyẹ́ ni àbí? Rárá o, mi kì í ṣọ̀tẹlẹ̀múyẹ́. Project manager ni mi ní Bitex company. Ẹ lè check wallet mi wà nínú àpò mi tẹ́ bá fẹ́ confirm ID card mi wà bẹ́ẹ̀. O sọ. Now, mo fẹ́ mú wallet ẹ̀. If you misbehave,
máa dú ẹ. Kí ló wà mí fún? Mo fẹ́ rí yín ni. Mo fẹ́ rí yín. Mo fẹ́ rí ẹ fún kí ni? Mo fẹ́ kẹ́ help mi ni. Mo fẹ́ kẹ́ help mi ni. Help? Èmi? Ẹni túlé àgbọn yóò rí ìjàgbọ́n. Ẹni tọ́ka ní Ẹ ṣàánú mi sá. Ẹgbẹ́ máa ní kán ṣàánú yẹn, máa ní kán ṣàánú wa ni. Oh, ok. Ẹ ṣà wọ́n ní kí n sọ pé kẹ́ ẹ ṣàánú wa. Níbo lówó yẹ wà? Iyekíye tó ń bá fún yín, màá dọ́bùlẹ̀. Pound, £2 wà, $1 wà. Níbo lówó yẹ wà? Ó wà lókè. Ẹ jẹ́ àlọ́ ẹ̀. Àlọ́ ní kẹ́tìtì. You get back. Sọ bẹ́ẹ̀. Níbo ló wà? Ṣé rí tẹ bá ti dókè first room tẹ kọ́kọ́ rí ní left tẹ bá ti wọbẹ̀ inú wardrobe tí àwọn suits mi wà ibẹ̀ yìí lówó yẹn wà ẹ lọ gbé nǹkan yín sá. Yes sir, ẹ lọ gbé nǹkan. Are you sure? Mo sure pa. Sir. Chief. Sir. Sherry. Kò sí iye kí owó tẹ́lẹ̀ fún mi tó lè ra ẹ̀mí yín padà. Sir. Ìjọ. Chief, àtòrí ọlọ́run. Chief, ẹ̀ẹ́dẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run. Kẹ́mi bẹ̀rù Ọlọ́run. Kẹ́mi bẹ̀rù Ọlọ́run. Títí bá bẹ̀rù Ọlọ́run ṣe é kó máa wà ní kòtò wáyé. ẹni túlé àgbọn yóò rí ìjàgbọ́n ẹni tọ́ka ní rúmọ́lẹ̀ yóò rí ìjà ejò ẹni bá sọ̀kò sólé. ó ṣe gan-an I really appreciate. No, Joe. Please, I just want you to stay strong. And mo gbàládùra pé gbogbo ibi tẹ́lẹ̀ ti wá kọ́lọ́run bá wa dáwọ́ ibi dúró. No. Whoever did this will not go scot-free. Only lọ láì jìyà o. I swear on my late parents' life. Sha, take it easy. And is there anything to make him by she? Rárá, èyí tó ṣe náà ó ti tó. Ní fi irú ẹ̀ gbà. Àmín. All right, jẹ́ kí n lọ attend sí àwọn tó wà nílé. To make sure kó pè mí tó bá ti délé ṣùgbọ́n. I will. Go take care of her. Please. Thank you so much. Go take care of her. Yeah, I will. Ẹ kú dédé àsìkò yìí, ìròyìn lámúdé sétí ìgbọ̀yìn láti Legendary Television. Abọ́sẹ̀dé Adébóyèga lórúkọ mi. Ìjọba orílẹ̀-èdè yìí rọ gbogbo olùgbé ìpínlẹ̀ yìí pé kí wọ́n yéé da ìdọ̀tí sínú kòtò ìdominù tí wọ́n ṣe kí àgbàrá lè ráyè ṣàn lọ tí òjò bá rọ̀. Ó ti wá dòfin báyìí pé ẹni tí ajé ìwà ìbàjẹ́ yìí bá símọ́ lórí yóò fojú winá òfin. Àwọn agbanipa jà bí ìjì ìwọnú ilé alágbolé ìyẹn Fàkíà Estate tí wọ́n sì pa olóyè Arówólò àti ìyàwó rẹ̀. Ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ yìí kéde pé ìwádìí yóò wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà, wọn yóò sì rí pé àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá náà fojú ba ilé ẹjọ́. Ìjọba orílẹ̀-èdè yìí fi dá aráàlú lójú pé dídùn lọ́sàn yóò so láìpẹ́ kí aráàlú túbọ̀ ṣe sùúrù. Ìròyìn kò jù báyìí lọ níléeṣẹ́ Legendary Television. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ akéde ètò Dèjì Àṣàolú ní Abọ́sẹ̀dé Adébóyèga ni mo kí yín pé ẹ̀ṣẹ̀ ń bọ̀. Ìlú yìí ò tiẹ̀ wá safe for anybody mọ́. Àtolówó àti tálákà kò tiẹ̀ safe for anybody. Madam, good morning.
I thank you, sir. Ṣé sùn lọ́dà? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. But bí mo ṣe ń bọ̀ látòkè ni mò ń gbọ́ tó ń sọ̀rọ̀ tá ló ń bàjá. Mi ì bá anybody jà. News àwọn tí wọ́n ní wọ́n pa. Táwọn ìjọba dẹ̀ ní pé àwọn máa carry out necessary investigation lé lórí ni mò ń wò. It's so scary that this country is no longer safe for anybody. Àfi sùúrù. Torí Ọlọ́run ọba tó ti ń dáàbò bo àwa, òun náà la máa gbàdúrà fún kó tó tẹ̀síwájú láti máa dáàbò bo wa. Mi ò. Èmi ti ń fẹ́ létí báyìí, so I would like to be on my way to work. Okay? Ẹ má fẹ́. Go enjoy your house. I will. Ẹni túlé àgbọn yóò rí jàgbọn. Túlé àgbọn. Ẹni tọ́ka ní rùmọ́lẹ̀ yóò rí jà ejò. Hello, Lekon. Baby Lee, Babylicious Baby Lee. Babe, mo ti miss ẹ gan scatter. Lekon. Babe, kí ló dé tó ń sound by? Ṣó wà okay? Is everything all right? Ó ní nǹkan tí mo fẹ́ bá ẹ sọ ni. Okay, talk to me. What's going on? Ẹ̀gbọ́n mi, ẹ wò ó. Àyà tèmi ń já o. Ló máa ń ṣe ẹ́ gan-an, ìwọ làwọn ń jà, kí ló dé, ìwọ ló tún fà á. Kí ló ń jẹ́ ẹ láyà? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin náà ẹ wò ó náà, engineer Jọlá Oṣùtà rò pé àwọn ní problem. Ẹ wò ó, wọ́n wà ní police custody. Àdèmọ̀ pé dáàdì ló plan bó ṣe débẹ̀. So báwo la ṣe fẹ́ handle eléyìí báyìí? Tálá tún mọ̀ tó lè pull such heat on daddy and mommy. Èmi ti ẹ̀rọ kò bóyá Gbàdàmọ́sí ni tẹ́lẹ̀, mo mọ̀ wá rí pé kò ní liver ẹ̀, àmọ́ kò ní mọ́sù kò lè ṣe irú ẹ̀. Ṣé o rò wípé bóyá lára àwọn tí dáàdì ti jẹ ju wọn sẹ́yìn làwọn náà pay back báyìí? Okay, mo gbà yẹn. But kí wá ní ti mommy ń bẹ̀? Ẹ wo àyà tèmi ń já o. Fàyà jíjálẹ̀ bọ̀bọ̀ yìí kí ló ṣe é dèjì? Wà tó bá ní lọ́ máa ń bọ́ ọmọkùnrin o. Máyì káyẹ̀ ìjà kò farabalẹ̀. Àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ lóòótọ́, but èmi náà mò ń ṣe 1 or 2. But I sure pé very soon máa fún result. Mo ṣe 1 or 2 máa mú kò sí bóyá fẹ́ wò kó jẹ́. Let's do something about it. I'm really scared. Fàyà jíjálẹ̀ no dey fear. You be man. No dey fear. Hello, Skuri, how far? Sir, it's been over 1 month now. Parents mi ti kú. They still bring anybody to book. Kí ló ń ṣẹlẹ̀? What's going on? Gbogbo power la sá láti rí i pé a mú àwọn tó commit crime yìí. Sápá kankan. Tẹ́ bá sápá yẹ ká ti rí result. Ẹdìyẹ wa ń làágùn. Iye tí ó bò ní ò jẹ́ kí ẹ rí. Yọ yẹ kúrò kẹjẹ ká rágùn ara adìyẹ yìí. Lágùn as far as I'm concerned now. Mo lè lágùn sí. Tẹ́ bá ń lágùn yẹn ká rí lọ ìṣàtì mọ̀ bí tá à ń borí ọ̀rọ̀ ikú náà. Mo fi dá yín lójú pé a máa get to the root of this matter. When? Can I ask you a question? Yes. So far so good lórí kéèsì. Ṣé ti make any arrest? Rárá o. Kí lẹ wá ń sọ fún mi? Ṣé ẹ rò pé òkú yẹpẹrẹ lòkú àwọn òbí mi ni? Àbẹ̀rẹ̀ pọ́n tí ò ní value in the society lòkú ni. Look, mo mọ etí that we máa fi sínú police trust fund every month. And if memory serves me right, this very officer jókòó sínú ẹ̀ bàbá mi ló kọ, òun ló yìí kú ìpẹ́. Tẹ́yìn gba èsì sára, tẹ́yìn sọ mi pé nìyẹn yín làágùn, àgùn dà lára yín bẹ́ẹ̀ jókòó yẹn. Làágùn náà ṣẹ́ nídìí náà, ẹ̀kọ́ yóò tọ̀ mí ní. Èmi gan ni mo ń bá yín pariwo. I think I'm shouting too much. I think it's the time I get the IG involved. You think I'm not connected? Tẹ́ bá gbóhùn àwọn tó lè ju ilẹ̀ sit tight. Ó dàbọ̀ àwọn ti gbó fún ọtí bribe yín. Hello, sir. How are you, sir? Good morning. What happened? No, you forgot to pray. Bless this food. Amen. Oh Lord, for Christ's sake. Amen. Now we can eat, right? Do. This is nice. Very nice. Thank you, sir.
Simi. What's going on? No share. What's going on? Nǹkan kékeré kan tó ń bọ́dà mi. Kọ̀ọ̀kan bọ́dà ẹ̀. Okay, mo ń gbọ́. There's nothing much bọ́dà mi, ẹ má worry. Hello. There's nothing much but that me má worry. Èmi. Ṣé o mọ̀ wípé wọ́n bá ní ojú kan ẹ̀pà, ojú kan èrè ìwọ rẹ̀. Ìwọ gangan ni mi ní business mi ilé ayé ìjúwọ nìkan lọ. So nǹkan tó bá ti kàn ẹ́ tó bá ti ń bọ́ dà ẹ́ tó serious business mi ni as a matter of fact, okay? Okay, I'll talk. All right, go ahead. I really appreciate gbogbo ìgbìyànjú yín lórí mi. Láti ìgbà táwọn òbí wa ti kú títí di bá ṣe sọ̀rọ̀ yìí. If it is that, I'm only doing my duty. I'm performing my responsibility. Okay? You're welcome. Mo dẹ̀ rí pé level wa ti change. At least we are living a good life now. Nǹkan tó ń bọ́dà mi ni pé tí ẹ bá sọ̀rọ̀ obìnrin kankan létí mi. At least mi tí rí anybody kó tiẹ̀ wá yọjú pé ìyàwó bọ̀dá ẹ̀ ni mi o something. Why? Simi, ṣé nǹkan tó ń bọ́dà ẹ nìyẹn? Bẹ́ẹ̀ni, ẹ má bínú pé mo peep sínú affairs ni. Ó dà, mi ò bínú. And I mean, moreover, nǹkan tó yẹ kí àbúrò tó bá nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n ẹ̀ dénúdénú tó dẹ̀ fẹ́ lọ síwájú ẹ̀gbọ́n ẹ̀ tó yẹ kó ṣe ó ń lọ ṣe, you know. But then concerning that, bóyá ká sọ pé, you know, we should try láti prepare ní tí ready. Why? Irun funfun kọ́ ni mò ń wò lórí yín. Níbo? See, when the time is right, I'll do something about it. When the time is right. But you know something? This is exactly what her mother would have said if she was alive. I miss her. Same here. I miss her too. Ìgbà mi, ó kàn máa dùn mí wípé Mommy àti Daddy will get justice to deserve lórí àwọn tó pa wọ́n. I know. But mo gbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà, justice tó tọ́ àti ètò yẹ ló máa bá gbogbo àwọn tó lọ́wọ́ nínú ikú wọn. Àbí ká tiẹ̀ sọ pé bóyá ẹ̀mí ni wọ́n tiẹ̀ ti ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí. Okay. Ẹ má jẹ́ ká gbàgbé nǹkan àti ìsọ̀rọ̀. Kúwò èmi náà kọ́ máa pè mí ní ìyá ọkọ. Kí àwọn nephews mi àti Mrs. Emania, Aunty Simi, Aunty Simi. Okay. All right. What's about heard? Okay. Now, before that time comes, she and the wa. Ẹ release èmi náà. Kì í ṣe gbogbo ìgbà náà ni màmá ráyè láti bọ̀. So ó sọ pé ó ti ń sọ ẹkún máa sọ oúnjẹ fẹ́ gbọ́n ẹni yẹn wà. Kò sún mi. But seriously, this food is delicious. We have to take good advice lẹ́kùn yìí. Wọ́n kàn tí ẹ wo orúkọ ẹ̀. Simi's kitchen. Or Simi's cuisine. Gege. Ikumba mọ̀rin òfúnra. Dùgbẹ̀dùgbẹ̀ kan mi lókè. Dùgbẹ̀dùgbẹ̀ kan mi lókè. Ṣé mo ti máa ṣe fún mi? Ẹ sọ fún Mr. Kọ́ládé pé gbogbo fàkíà tó bá ṣe gbà táwọn pẹ́lẹ́ntì wọn láyé kò lè wọ́ọ̀kù. Èmi ò ní 2% lọ ti máa fún un. Gbogbo bálabàla tó ṣe yẹn gbà táwọn tó mọ́mí àdáde wà láyé nìyẹn. Ayé yẹn ò yọ tí ó bá ti lè gba 2%. Bí a máa bá ti ẹnu mi.
ẹ bá mi sọ fún wọn pé 2% ló máa rí ṣe gbọ́ gbogbo falafolo yẹn ẹyẹ dádì nìyẹn mọ̀ ẹ jẹ́ kí pé tí ilẹ̀ bá mọ́ já sọ̀rọ̀ ọ̀la ó dàrọ̀. Bánjí Arówólò. Ta ni ẹ ta ló béèrè báwo ló wọlé báwo yìí kí ló fẹ́ kí ló wá ṣẹlẹ̀. Ìwọ gangan ló fẹ́ kí n dáhùn nínú ìbéèrè. Dáhùn gbogbo ẹ̀ ọwọ́ náà tẹ òun ní igi. What are you doing here? Who are you? Ẹ̀sán lorúkọ mi. Nice to meet you Ẹ̀sán. Pẹ̀lẹ́ o Ẹ̀sán. Jẹ́ ká gbàgbé bí mo ṣe wọlé fún. Mi lè gbàgbé. Wọnú yàrá onígbàgbé kí what are you doing onígbàgbé kí mo ń gbàgbé báyìí. Mi ìfẹ́ mo yé tán fún yín sá. Má dọ́bùlẹ̀. Fún àti má tripulẹ̀ sá. Kí ló máa ṣe iná? Ó kọ sàn. Tẹ máa fojú tálíkà gbogbo èèyàn. Tẹkọrọ pé lè máa bá àwọn èèyàn sọ̀rọ̀ bíi pé tálíkà ni wọ́n. Ẹ má bínú ẹjọ́. Bàbá ẹ̀ náà ṣe sọ̀rọ̀ nìyẹn kí tó pa. Ìwọ ló padà dì ní. Oh yes, and it was fast. Dùgbẹ̀dùgbẹ̀ kan mi lókè, dùgbẹ̀dùgbẹ̀ kan mi lókè. Tó bá jà, àtàbàrà ilé, àtàbàrà oko. Ẹ ti forí ọ̀kàrà mú, ẹ ti forí ọ̀kàrà mú. Mo lè forí ọ̀kàrà mú. Ẹ forí ọ̀kàrà mú. Àkànjókòó sínú mọ́tò ń bí ládẹ́kọ̀ọ́ ni pé kò rọrùn ìfẹ́ yé mi mọ́. Ṣé kìí ṣe pé bọ́bọ́ ìfẹ́ set wá ọba ìṣá? Escape. You know we're always on guard. This guy can't set us up. To bá tẹ̀ máa set her up. I don't open talk to me yẹn mẹ́. Àní kò tiẹ̀ possible má stress ara yín. Torí gbogbo ilé òye mi mú àkànjókòó sí mọ́tò látàárọ̀. Wọ́n ló dé. Ẹni túlé àgbọn. Túlé àgbọn. Yóò rí jàgbọn. Túlé àgbọn. Ẹni tọ́ka ní rùmọ́lẹ̀. Tọ́ka ní rùmọ́lẹ̀. Ẹni. Owó ológo bí ọlọ́dún láti wá gbé ọdẹ lùdé yóò béèrè owó olóde lọ́wọ́ rẹ̀ èèwọ̀ ni ó gbúdọ̀ fún un. èmi kì í sanwó olóde torí ẹni ọlá ni mí ẹni ọlá sì ni mí pẹ̀lú èmi ò wá nígbà tí ó fi owó ọlá mi kún tẹnìkan. dandan ni kẹ́mi gbowó olóde lọ́wọ́ rẹ̀ níbi ò bá gbowó olóde kí ni àgbẹ̀ mi fẹ́ gbé lọ fún lókun níbi ò bá gbowó olóde kí ni àgùntàn mi fẹ́ gbé lọ fọwọ́sà àbí wọn mọ̀ pé ìran agbowó bá ìran àgùntàn ló lọ sùn. ọlọ́kọ̀ bí o bá jí agbe má gbé ajé lọ sọ́dọ̀ olókun mọ́ ọ̀dọ̀ mi ni kó máa gbé bọ̀ bí o bá sì jẹ́ àlùkò Simi àti máa gbé ajé lọ sọ́dọ̀ ọlọ́ṣà ọ̀dọ̀ mi ni kó máa gbé bọ̀. èmi ò gbowó olóde lọ́wọ́ rẹ̀ èmi ò lówó olóde tí mo fẹ́ fún ọ èmi ò gbowó olóde lọ́wọ́ rẹ̀ mi ò lówó olóde kankan. bó o bá ti wá rí ó yòdú sí ìwọ rẹ̀ yóò wá jọ bẹ̀rẹ̀ ìjàkadì àmọ́ nǹkan tí kò gbọdọ̀ ṣẹlẹ̀ ni wípé ọlọ́kọ̀ ayé ò gbọdọ̀ borí rẹ o torí bó bá fi lè borí rẹ òkú rẹ gan-an ló gbé fún àwọn ẹranko gbó àti ẹyẹ kí wọ́n jẹ torí ìpín ti bẹ láàrin òun àti ẹyẹ òkú àti ẹranko nìgbónú.
ní nǹkan tó dára fún ṣe. Ṣé wàá fẹ́ mi? Ibi tá a fẹ́ gbòbí sí, gbòbí ti wù bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Ó plan. That's not me. Èmi kọ́ mo ń sọ tí ó bá ṣe pé òun gbé nǹkan tí ẹ kò gbé tí ó yẹ kó láyà láti fẹ́ bíbí ẹ̀ tó bá. So I accept promise without my consent. How do I make you understand? That you are free. I am Adedunke. Inú ilé báyìí, òun ló mú ihò rẹ̀ máa yá gbẹ̀yìn. Ẹ mọ̀ mi o, ẹ mọ̀ mi dáadáa, ẹ mọ̀ wípé hot cake ni mo dùn látòkè délẹ̀ ni. I don't even know if it's you or Modola tí gbogbo bá ṣe. What are you talking about? Kí ló ń sọ náà? Àjẹ́ tó bá pa ọmọ, a gbọ́dọ̀ bá ẹ̀jẹ̀ lẹ́nu ẹ̀. Tó bá tẹ̀ wá bá ẹ̀jẹ̀ lẹ́nu irú àwa wọ̀nyí, bàbá ńlá ta ló fẹ́ di mí. My stepfather taught me how to drink alcohol when I was very young. Ṣé màá lè handle mi ṣá? Tí má ti pa kàrá mi tí mo ti gbọ́ tí lè. Ó rẹ̀ mi ò yẹn lè máa jápa. Kí ló fà á tí wọ́n náà fi ṣe OS? Ẹ fẹ́ ṣe fíìmù. Tó bá fọṣọ rẹ̀ àti bá gbégbá tí. Ọlọ́run ò bí babaláku bá bá ẹ̀dá. Ṣé ìyá rẹ ti mọ̀ wípé bàbá rẹ ló ń fún ọ ní kòkó? Bílẹ̀ tí wọ́n wọ́n lè bò. Ẹ fẹ́ kọ́ jáde. Ọmọ bẹ́ẹ̀ ni ọmọ ń sáré jáde ní àrí. Báwo bàbá rẹ̀ wọ́n ti jáde? Kó o máa ṣépè fún mi. Bí àdúrà ló ṣe máa máa rí létí. Torí nǹkan tó fẹ́ jẹ ni. Ẹ jókòó jáde ṣe fàájì. Mo yọ̀ǹda sá. Gba olùbẹ̀rẹ̀ sí ní kọ̀rọ̀ sí lẹ́nu. Torí pé ẹ̀sán. Wàhálà àlùbáríkà ń tiẹ̀. Èmi tí mo kùnrin tipẹ́tipẹ́. What? I was virgin since I was 16. Báwo ló ṣe mọ ọkùnrin láti 16 years old? Ẹ̀yin náà ni. Ẹ̀sà, kí lẹ jọ ń fà? Jọ́ kwẹ́rì mi ni. Whenever my mom goes out, ó máa wọnú yàrá wá bá mi lọ. Hello, Tiwa. Am I not enough for you as a boyfriend? I understand, ṣé ìjọ wo ni? Mo ń dúró dé ijó, ẹ máa fẹ́ mi ilé mọ́ mi. Kí ni ọmọ tí wọ́n o? Kọ́lọ́jọ́ dé. Kí wí àbúrò mi gbà ẹ̀rẹ́ wá step into the property kí n fẹ́ gbà. I should just wait the property for Tiwalọ́lá. Tiwalọ́lá. Bẹ́ẹ̀ni. Mélòó lára crayfish tí ṣáàkì lè tẹ? Mo máa ń dàgí mọ́lù bíi pé máa lù yẹn bẹ́ẹ̀. Má ṣe. Gbà fún ẹ. Ọmọ ẹ̀ tí ń rọ́kùnrin. Tẹ́jì ni ṣe. Kí ni wọ́n ṣe mọ̀? Ó ṣe kó náà rí kódà ẹ̀yin ni mo lò. Kò sọ pé láti èmi títí di ìyẹn ò ní kí ìwà tó wù tó bí ojú ìgbà tó yí padà. Tunde agbọ́n.